Alhaji Oriyomi Hamzat ìkànnì èyí náà wà lára àwọn ọ̀bàyéjẹ́. Ipò tẹ́ wà yẹn kò ń ṣe pé kàwé débẹ̀ náà, ẹ̀ ń ṣe lọ́yà, ẹ̀ ń ṣe magistrate. Opportunity lẹ́rí, opportunity tẹ̀lé rí yẹn ń lò nílòkulò. Téèyàn bá dẹ̀ fa garawa yóò gbọ́ gugudu. Alhaji Oriyomi Hamzat ìkà nìyí o, ìkà òní. Òtítọ́ dà, orí àga òtítọ́ lẹ jókòó sí ẹ̀dẹ̀ sọ òtítọ́. Àtàná mo ti fẹ́ wá fún yín o, bẹ́ẹ̀ mo rí pé àná ni birthday yín, kò jẹ́ kí n lè wá fún yín. Ìkànnì nígbà tí Yíṣù ti àfáà tí ó wà ní Ìlọrin tó ṣẹlẹ̀, wọ́n gbé Yíṣù yẹn lọ́dọ̀ yín, ẹ reject ẹ̀ nítorí pé ó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín, ẹ̀yin dẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń ṣe kí nìyẹn tá a máa ń complain rẹ̀ fún yín. Ó dà pé ẹ fẹ́ gbọ́. Ẹni kó dibi tí àwọn kìrìsìtẹ́nì ní ìsìn, ẹ jáde síta, ẹ nẹ nọ́mbà síta. Ìkànnì bẹ́ẹ̀ bá jó lórí ẹbí wọn dàrú. Mo mọ̀ wá fún yín ni o, because mo sọ àwọn ọ̀rọ̀ kan fún nígbà tí Àgbàlá Gabriel náà ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan tẹ́ ṣe padà lórí Àgbàlá Gabriel yẹn, kò sí kankan tí mi mọ̀, mo kàn ń wò yín níran ni. Kí ló dé tẹ́ ṣe báyìí náà? Orí àga tẹ́ wà á fún yín ní òtítọ́ láti sọ ni. Kí ló dé tẹ́ ṣe báyìí? Nítorí pé yẹn jẹ́ mùsùlùmí ẹ̀ dá sí, ó wá jẹ́ kó ṣẹlẹ̀ ságbọn kìrìsìtẹ́nì tí nísìn ẹ̀ yọ nọ́mbà jáde. Ìkànnì yín wọn kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tá a fi ṣẹ́ rán pé kó máa tó nǹkan wọn kì í ṣe báyìí. Ẹ má jẹ́ kí n tàn yín, wọn kì í ṣe báyìí o. Téèyàn bá dẹ̀ tajà yẹ̀pẹ̀ yóò gbowó òkúta o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, yóò gbowó òkúta. Gbogbo nǹkan tí yẹn bá ti kú sí kankan tí ò ní lẹ́jọ́ lẹ́yìn ọ̀la. Tó bá ti jẹ́ wípé ọ̀dọ́ mùsùlùmí nìkan bá ṣẹ̀ sí báyìí, ẹ ṣe nígbà tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá rí ni. Ẹ wá ń pariwo ní ìsìn, ẹ ń pariwo nígbà tó dibi ti Christianity. Kí ló dé tẹ́ ẹ máa ń ṣe báyìí? Tẹ́ ẹ bá ṣètò náà, tó bá jẹ́ pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì ní ẹ bá gbé wá, àbí babaláwo àbí ẹlẹ́sìn ìbílẹ̀ tiwa náà bá gbé wá, ẹ máa ṣáìdì mùsùlùmí yẹn. Kí ló dé tẹ́ ẹ ṣe báyìí? Alhaji Oriyomi Hamzat, mo mọ̀ wá fún yín ni o, kò dá ẹ lọ change. Ẹ kí sádájọ́ náà, ṣèjọba grant yín ni, ṣé kò tẹ̀tẹ̀ yín ni? Ẹ wá lọ opportunity, ẹ wá fi ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ẹ wá sòtítọ́. Ó dibi tí àwọn kìrìsìtẹ́nì sí, ẹ ń na nọ́mbà síta. Títa àwọn mùsùlùmí tó ṣẹlẹ̀ nílọrin, ẹ reject ẹ̀. Ṣé bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe nìyẹn? Bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe nìyẹn. Ó kì í ṣe bẹ́ẹ̀. Ẹja bọ́dà wa sòtítọ́. Gbogbo ẹ̀yin fáǹsì Alhaji Oriyomi Hamzat, mi ní ká mọ̀ wá fún mi o. Tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe nìyẹn. Tá a bá sòdodo ọ̀rọ̀, à kú o. Bá a sọ à kú. Ọjọ́ kan ni. Ẹnìkan ò lè pẹ́ ẹnìkan tásìkò ò bá tó o. Ọlọ́run Elédùmarè, má jẹ́ ṣe sábà bí aburú láyé mi. Kí ló dé báyìí? Kí ló dé? Àmọ́ yẹ bí tẹ́ ti sọ sínú ìlà yìí lo. Lórí rẹ̀ ẹjọ́ òfò tẹ́ ń dá yìí. Kí ló ń ṣe iná? Sẹ́yìn nìkan ni. Ibi tá a fìdí yín sọlẹ̀ sí ni pé kẹ́gbọ́rọ̀ mùsùlùmí, kẹ́dá mùsùlùmí lẹ́bi tiẹ̀, kẹ́dá kìrìsìtẹ́nìtì lẹ́bi tiẹ̀. Àwọn oníṣẹ̀ṣì kẹ́dá wọn lẹ́bi tiẹ̀ rárá o. Rárá o, kò ṣe ẹ̀yin.
nígbà tẹ̀dẹ̀ níṣòro kí ni àwọn mùsùlùmí ẹgbẹ́ yín kí ni nǹkan tó ṣe fún yín? ẹ sọ fún mi. ẹ sọ fún mi kí ni àwọn nǹkan tó ṣe? kò dáná ẹjá bá yín sòtítọ́ ọ̀rọ̀ torí tí wọ́n bá bá yín sòtítọ́ ọ̀rọ̀ ó máa padà àbẹ́ẹ̀tì yín o, ó máa padà àbẹ́ẹ̀tì yín. wọ́n ní èèyàn kun ọmọ ní kùkùkùn nílọrin wọ́n gbẹ́jọ́ yẹn bàbá yẹn rìjẹ́ẹ̀tì ẹ̀ ó wá dìbì tí kìrìsìtẹ́nì nìsín ẹ wá ń pariwo kí ló pa Kọ́dírì, kí ló pa Kọ́dírì, ẹnì tó bá bá máa pọ́ Kọ́dírì ẹ wá fi nọ́mbà síta. ìkànnì àgbà òsìkà ní wọn kì í ṣe bẹ́ẹ̀, mo jáde fún yín. ẹ mọ̀ pé mo ń fi sẹ́nu nígbà kan rí pé kò dáa torí mo mọ nǹkan tẹ́ ṣe nínú ti kíní Àgbàlá Gabriel. Yes, I can say it. kò dáa o, kò dáa. Alhaji Oriyomi Hamzat kò dáa o. ibi tá a gbé yín sí láti sọ òtítọ́ ọ̀rọ̀ ní opportunity lẹ rí. òdodo ni mo ń sọ fún yẹn. ẹ ń ṣe lọ́yọ̀ náà ẹ̀dẹ́ ìṣàdájọ́. pìrìsẹ́ńtà ní ọ̀pọ̀lọpọ̀ ilé ti dàrú náà lórí àwọn prógámù tẹ́ ṣe táwọn ìlérí ẹ̀ sòótọ́ kò dé dáa. kò dáa o, kò dáa. ẹ lọ ti ọwọ́ ẹ̀ bọlẹ̀ tẹ́ ẹ̀ bá rí èèyàn báyìí sọ a máa báyìí sọ a máa jẹ́ kẹ́ mọ̀. nígbà tẹ́ ní pírọ́blẹ́mù náà kò sí, ẹ lọ wo gbogbo orí social media kẹ́ wo nǹkan tí mo ṣe fún mi tọrọ owó lọ́wọ́ yín tí mo fi wá bẹ́ẹ̀ náà tẹ́tí kún bí àánú wá bẹ́ẹ̀ ni pé olóòótọ́ gbọ́dọ̀ kú sí kókà. mo ti mọ̀ yín ti pẹ́. ẹ wá ti torí ipò kan tẹ́ wà ẹ fi máa fi àjọ ọmọlàkejì kò dáná ẹ ṣe fèsì yẹn náà nítorí wọ́n jẹ́ mùsùlùmí. torí ènìyàn lọ́lọ́run fi ń síbẹ̀ yẹn kò ṣe pé torí ẹ̀sìn etí ti ẹ̀sìn bọ̀ kínní ẹ dẹ̀ sọ́ra yín. òdodo ọ̀rọ̀ ni mo sọ fún ẹ sọ́ra yín o Alhaji Oriyomi Hamzat ó kì í ṣe bẹ́ẹ̀. ipò títọ́ lẹ́wà ẹ sòótọ́ pẹ̀lú ọmọ kékeré ẹ sòtítọ́ pẹ̀lú àgbàlagbà ẹ má fi ẹ̀sìn ṣe. ẹ dájọ́ mùsùlùmí bó ṣe yẹ kẹ́dà ẹ dá ti kìrìsìtẹ́nì bó ṣe yẹ kẹ́dà ẹ dá ti ẹlẹ́sìn ìbílẹ̀ bó ṣe yẹ kẹ́dà torí òde kọ́ o torí ọ̀la ni o torí òde kọ́ torí ọ̀la ni o torí òde kọ́ torí ọ̀la ni o tọ́ba ti wá bá ẹ sọ̀rọ̀ lórí nǹkan kan ẹ wá rí jẹ́sí ẹ lọ sọ báyìí lọ́lẹ̀ ní dá sí nítorí polówó jẹ́ lẹ́sìn yín kò dáa náà wọn kì í ṣe bẹ́ẹ̀ Alhaji Oriyomi Hamzat tó bá débi òtó àsòótọ́ nígbà tẹ ní problem bá ṣe ń sòótọ́ náà nígbà yẹn tálà yín bá wá kó tọ́tò ẹ̀dá wo tẹ́lẹ̀dùmarè mọ́ bó ṣe máa ń gbà yọ sẹ́ni tí èso òdodo ẹ̀dá wo tẹ́lẹ̀dùmarè bẹ́lẹ̀dùmarè ṣe máa ń gbà yọ sẹ́ni tí èso òdodo ẹsẹ̀ bọ̀kọ́ ẹsẹ̀ òtítọ́ lórí àga tẹ wà kó òtítọ́ lè bá sọ yín dòmìnira ẹsẹ̀ òtítọ́ lórí àga tẹ wà kó òtítọ́ lè bá pè yín lólómìnira ẹsẹ̀ òtítọ́ lórí àga tẹ wà yẹn kó òtítọ́ lè bá tún ayé yín àti iṣẹ́ yín àti ọ̀nà yín ṣe o òtítọ́ ni o òtítọ́ ló dá o òtítọ́ ló dá o ẹsẹ̀ òtítọ́ o. ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí ojú tó ń fún wò mí náà ní fọ́ bẹ́ẹ̀ náà lè ti tẹ́ fi ń gbọ́ mi náà kò ní di láṣẹ Elédùmarè èmi ọmọ yín náà ni Azeez Olúwadámiláre Àrẹ̀mú aka bàbá Àrẹ̀mú mo tún ti dé sórí ìkànnì yìí ẹ má gbàgbé láti bá mi subscribe kẹjẹ bá mi share tó ní gbogbo bàtà bá ti mọ àwọn ọ̀rọ̀ lọ́lọ́kanjọ̀kan pé ká fèyí kọ́gbọ́n tá a bá ti mú wá sórí ìkànnì yìí ẹ ṣe àdúpẹ́ o lágbára owó tẹ́ fi ṣe dátà náà kò ní wọ́n yín ọ̀rọ̀ tí mo mú wá kò tiẹ̀ wá lè púpọ̀ ṣùgbọ́n fẹ́ fọgbọ́n apá àbìkan lé tàbí kò fẹ́ apá àbìkan lé tó bá ṣe wá jẹ́ lójú ìwòye tí ẹ jọ̀ọ́ ẹ sábà mi comment sí abẹ́ àwọn ọ̀rọ̀ yìí kẹ̀jẹ̀ bá mi share
kó lè kan ẹni tí ọ̀rọ̀ yìí fẹ́ tàbá lára. Ọ̀rọ̀ bàbá wa Ahlaji Oriyomi Hamzat òun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi wò torí pé mo rí téèyàn kan jáde fún wọn kò tí ju bí ọjọ́ méjì mẹ́ta kan lọ báyìí tó jáde fún wọn lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílọrin àti tó ṣẹlẹ̀ ní Lagos State tó ṣẹlẹ̀ tí pásítọ̀ àtàwọn àfáà tí wọ́n ń pààyàn tí ọ̀gbẹ́ni yẹn wá sọ̀rọ̀ pé Ahlaji Oriyomi Hamzat pé wọ́n ṣe bákan àbí wọ́n ṣe bákan pé ó dẹ̀ ní pọ́n fẹ́ dá ọ̀rọ̀ ìjà ẹ̀sìn sílẹ̀ láì ní fi àkókò yín ṣòfò torí pé mi ò ní fẹ́ kó jẹ́ ẹnu mi ọgàn kó bá náà fẹ́ mò ń sọ àsọdùn ni màmá ti máa fẹnu jábọ́ rí bọ̀rọ̀ yẹn máa fẹ́ kẹ́ ẹ bá mi wo fídíò yẹn fúnra ara yín kẹ́ ẹ bá mi wò ó ṣé ọ̀rọ̀ tí ẹni yìí sọ ṣé ó nẹ́tọ̀ àbí ṣé bó ṣe yẹ kó sọ nìyẹn àbí ṣó gba ẹnu ẹ̀ ṣá láti lè sọ torí gbogbo ara wọn dáadáa tí bàbá Oriyomi Hamzat tí wọ́n ń ṣe àbọ̀ tó ẹ bá mi wò ó